èèyàn mi ẹ bá mi ṣe kẹ́yìn ìdò tí Esab0d ti bá wọn lélẹ́yìí tí mo ti ń sọ̀rọ̀ yìí o kẹ́ ẹ bá mi ṣe Esab0d gbá wọn ní 30,000 euro ló gbá wọn níbí báyìí kẹ́ ẹ bá mi ṣe kẹ́yìn ìdò tí Esab0d ti gbá wọn lélẹ́yìí o kẹ́ ẹ bá mi ṣe kẹ́yìn ìdò tí Esab0d ti gbá wọn ní 30,000 ó lélẹ́yìí. And I've made complaint to the police. I just finished meeting with them as well. So kẹjẹ kó yẹ pé gbá 30,000 tó jẹ wọ́n tó gbá wọn ó máa san padà tí ó ní dín kọ́bọ̀ kẹ́ union tí Esab0d ti gbá wọn mo ti ń kúrò yìí. So ó lè ní àdúgbò tó ń gbé ni mo wá yìí tó ti gbá wọn ní 30,000 ibẹ̀ ni mo wá yìí. So ó dẹ̀ máa san gbèsè padà pẹ̀lú interest. So police will start their investigation on her. So olórí burúkú òbí náà ti ń da ọkùnrin láàmú tó ní ọkùnrin lára owó yẹn ó ti ná tó ń sìn ti jẹ gbèsè so wàá san padà ayé máa bàjẹ́ ní gbọ̀ngàn pé mo mí ni ẹ I came all the way from city center to Leslie to come and make complaint about you ṣé ti gbọ́ mi olórí burúkú tó kún bọ́ ayé tó ti bàjẹ́ bá bàjẹ́ pápátá ni and also police in Leslie are already aware of it and the trade union also are aware of it. So Tòkunbọ̀ ò lè bọ́ ń bẹ̀ láyé tó fi máa kú tó ti gbọ́ àdúgbò ni mo wà yìí o àwọn tó ọ̀gẹ̀ tán lágbára tán strong mo fẹ́ kí wọ́n á bá mi kó o lè kú kíákíá tó gbọ́ mo fẹ́ káwọn tó ọ̀gẹ̀ kó wá bá mi ní lẹ́sìp kó o lè dìde kú kíákíá tó ti gbọ́ mi so Tòkunbọ̀ Esab0d your problem just start now so ò dẹ̀ lè bọ́ ń bẹ̀ tó fi máa kú láyé. O lè bánú eléyìí o tó ti gbọ́ so Tòkunbọ̀ Esab0d mo ti fẹ́ jẹ́ ẹ̀sán ọlọ́pàá àtàwọn kẹ́yìn náà lẹ́sìpù tó ti jalè tó ti jí wọ́n 30,000 so mo lọ ní àgbéwiri ni mo lọ ní àtiẹ̀ mo lọ ní àkóbáyé jẹ́ kó o bá yá àwọn èèyàn jẹ́ ní ẹ́ so o lè bọ́ ń bẹ̀ o ní bọ́ ń bẹ̀ o lágbọ́ Ọlọ́run tó ti gbọ́ o lè gbà kan bọ́ ń bẹ̀. Lẹ́sìp yẹn ni mo ti kúrò yìí gẹ́yìn yẹn ni mo ti kúrò yìí Tòkunbọ̀ kó mọ̀ pé mo mí ni pé o ti ní ọ̀tá mi lára jù olórí burúkú ẹ̀ tó ní kí wọ́n á bá òun ní lẹ́sìp nígbà yẹn tí mo lórí burúkú ẹ̀ rẹ̀ tó tẹ́pọ̀ fẹ́ dómi mi mo sá fún pé mi ò ṣe mọ́ ṣe ti gbọ́ mi ẹ̀yìn tẹ̀ ń gbé lẹ́sìp ẹ̀ kú mọ̀ àdúgbò ẹ̀ rèé tí mo ní pé mi ò ṣe mọ́ mi ò fẹ́ wèrè mọ́ o tí wèrè bẹ́ẹ̀ sì disturb ayé mi. Àdúgbò ẹ̀ ni mo wà yìí AIB àdúgbò ẹ̀ ò ní mo wà yìí ẹgbẹ́nugbó ló ń gbé inú ẹ̀gàn ló ń gbé askẹ́tì ló ń gbé nínú ìlú kò gbé àrìn ìgboro ṣe ti rí i pé kò gbá àrìn ìgboro inú igbó ló ń gbé inú ẹ̀gàn ló ń gbé àmì mílíọ̀nìà tí ò yẹ kankan ayé ò da ayé Tòkunbọ̀ òṣùgùn yàn ṣe ti gbọ́ mi hòtẹ́ẹ̀lì ló burúkú tó lòun rẹ́ǹtì inú kóró yàrá hòtẹ́ẹ̀lì olóbùkún tó lòun rẹ́ǹtì máa gbé débẹ̀ sí tó lòun rẹ́ǹtì kí o tó wá bá òun sùn níbo ní láyé palẹ̀ mú hòtẹ́ẹ̀lì yẹn rèé ṣe ti rí hòtẹ́ẹ̀lì tó lóbùkún Tòkunbọ̀ rẹ́ǹtì yẹn ṣe ti rí hòtẹ́ẹ̀lì tó rẹ́ǹtì yẹn nìyí tó ti ní kí wọ́n bá òun má rọra ń tiẹ̀ jáde tó ń rún sí lẹ́yìn hòtẹ́ẹ̀lì tó lóbùkún Tòkunbọ̀ rẹ́ǹtì yẹn rèé tó ti ní kí wọ́n á dòun mo ní láyé ọmọ ọba ní mi ò kí ń jàjẹ kù hòtẹ́ẹ̀lì olóbùkún tó rẹ́ǹtì rèé o ṣe ti rí pé mo sáfẹ́ tó ní hòtẹ́ẹ̀lì yẹn olóògbé hòtẹ́ẹ̀lì tí Tòkunbọ̀ olóòbùkún rẹ́ǹtì rè tó ní wàá bá òun níbi eré àkápẹ́ yìí hòtẹ́ẹ̀lì yẹn nìyí ibẹ̀ ni mo wá yìí ṣe pé kò bójúmu fún un so Tòkunbọ̀ ayé ò lè dá táìmù yìí mo máa mẹ́sàn pé mo dì pẹ̀lú ẹ̀ tó ní bá yẹ anybody jẹ mọ́ òsì oríbùkún tó ń ṣe ó ti pọ̀ jù if I'm a wicked man if I'm a wicked person like you màá ti báyé ẹ̀jẹ̀ máa dìdí pẹ̀lú ẹ try before now n tó jẹ́ ló ń pé rẹ ṣùgbọ́n for me to come kí n tó lè fi city center sílẹ̀ kí n wá sí gbogbo àdúgbò lẹ́sìlì fún gbà ìwà mọ̀pọ̀ ojú sómi kò gírí ní wàá dẹ̀ jẹ́ ẹ̀yẹ tí màá dúró tiẹ̀ ṣùgbọ́n màá dúró tiẹ̀ bá a ṣe witness anywhere ṣùgbọ́n tó yẹ mi pé òbí mọ̀ ọkọ fún mi mo kọ́ ẹ tọmọtọmọ ni àwọn ọmọ ẹ̀ sọmọ mi ò bà wọ́n rí. They are not my children. So gbọ́ sòyìnbó fún pé mo ní wọ̀nyí sọmọ mi. Bó ti dì so wọn fọ́nálì ni ìmọ̀ wọn rí.
àkùkù bí sọ̀sán rẹ̀ dáadáa láwọn ọmọ tó bí ṣùgbọ́n àkùkù bí ó sàn ṣe rẹ̀ dáadáa láwọn tó bí kó mọ̀ bímọ gan-an kó sókò wá sàn láyé ju kó apamọ́jọ tán wúlò fún ìjọba tán wúlò fún òyìnbó so èèyàn mi mo pa sí gbòòrò nìyẹn. I've been in this area for the past 3 hours having meeting with the guys and then having meeting with the care union where she stole their money pẹ̀lú extra granger so because ti ní granger á ṣàlàyé fáwọn ìjọba ìlú yìí torí pé tó bá ti ní àwọn ìrà tó bìlí pé you are too wicked wàá fún àwọn èèyàn tó máa di wicked person like you olórí búkú ẹ ayé ò nígbà kan dáa àwọn olórí búkú tó ń tẹ̀lé torí pé mo sọ fún ìjọba ti pé they don't know the kind of a person you are ṣùgbọ́n gbà tó bá ń sọ orí búkú tó ń ṣe wèrè bẹ̀rẹ̀ máa ṣe mọ́nì alọ́run kan bẹ́ẹ̀ ní ìkan ọlọ́run wà gbàtẹ́ yìí ṣe ìwà èṣù èṣù yẹn ń tẹ̀lé yín ni ọlọ́run ò tẹ̀lé kálukú yín rárá èṣù ló ń tẹ̀lé yín so Esab0d 2022 tá a wà yìí òní year of your judgment wàá kó ogun ẹ̀san ayé ẹ̀ tó o ṣe so ti gbọ́ ibi tó kẹ́yìn náà yẹn sì they will call me on Monday to continue ọ̀pẹ́ ìlú òyìnbó lẹ́wà táwọn bá parí gbogbo federation wọn tán wáá tá wọn hàn ní àdúgbò tó ń gbé ilé steve ń gbà yẹn number 2 EWE groove ojú fún wọn you know my brain is very sharp so gbọ́ my brain is what is very very sharp so mo ti fáwọn èèyàn àwọn ọlọ́pàá yẹn àtàwọn care union mo ti fún wọn láàdéèsì everything àdéèsì tó ẹgbẹ́ ìsìn náà mo ti fún wọn so ti gbọ́ àdéèsì olóògbé gbẹ́ngbẹ́ ìsìn mo ti fún wọn náà wo pps ẹ mo dẹ̀ mọ́ lórí iṣẹ́ sọ fún ẹ 886588 mo fi kan yòókù tó kó àmbẹ́ mo fi pamọ́ q 88s ṣùgbọ́n 886588 tó fi kan yòókù pamọ́ s kó n pẹ́ prs number wà lórí mi 24 hours ṣùgbọ́n 26 of March 1961 so gbogbo ojútèlé mo ti fún wọn ìwà ayé tó ń bàjẹ́ yẹn gbogbo bó ṣe kówó lọ sí Turkey tó ń gbá wọn nílùú yìí tó ń kówó lọ tó ń ṣe fídíò gbogbo tó ń ṣe pátá ló ti wà lọ́wọ́ mi gbogbo ẹ̀ kò dìlíìtì ẹ̀ kò wúlò mọ́ kò wá ṣàlàyé àwọn tó kówó fún ẹ business tó ń ṣe Turkey ilé tó ń tà ìyá tó fún ẹ obìnrin tó fún ẹ lówó mo kúkú mọ̀ Bello ìyàwó Bello mo mọ̀ ó dá káwọn náà ètè bọ́ síta sí kéde pa ọ síta kí wọ́n látó bá wọn wò ó gbogbo yín ẹ máa jọ ṣẹ̀wọ̀n ni ó ti lẹ́yìn tẹ́jọ́ lọ́pọ̀ ẹjọ́ máa yẹ kí ni ẹjọ́ máa ṣẹ̀wọ̀n Tókunbọ̀ Àṣàbí ọmọ Fóyèkẹ́ ìsinmi kankan ò tún jẹ́ tiẹ̀ mọ́ láyé wàá rí pé for me to leave city center to come all the way from city center to Leslie lẹ́nu ogo tó ń gbé ẹ mọ̀ pé mo ti mí ní ẹni ṣùgbọ́n àwọn ọlọ́pàá máa gẹ́bà ṣiṣẹ́ pẹ̀lú care union wọ́n á rí ẹ dáadáa wà lè rùkẹ́gun bóyá wọn ló kọ́ ń jẹ ìṣẹ́gẹ́ńjà o bóyá wọn ni o wọ́n tẹ ìwúkú wà ń bẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n wá jáde ìṣẹ́gẹ́ńjà olè ìṣẹ́gẹ́ńjà bẹ́ẹ̀wìrì olè Tókunbọ̀ Àṣàbí ìwọ ni the most devil human being on earth àwọn wèrè olóògùn tó ń tẹ̀lé ẹ kọ́ sá fún ẹni o ò lè báyàn dòwò pọ̀ kẹ́ni ẹ má jìyà Tókunbọ̀ gbogbo àwọn tó ń tẹ̀lé pátá wọn ní jèrè ọmọ gbogbo tó mí àti tó mí lẹ́yìn wọn máa bàjẹ́ ní lẹ́gbẹ̀ẹ́ Elédùmarè lọ́lápò tiẹ̀ ní ọ̀tá mi lára ó ní mí lára gan ó ní mí lára tó pọ̀ jù a máa ní tọmọtọmọ ní tẹbí ta lẹ́gbẹ̀ẹ́ Elédùmarè láyé máa bàjẹ́ níṣẹ́ ayé òní lójú ọ̀nà òní ráyè you a wicked soul animal ní ẹ́ in a human being skin ẹ wò mí bàbá yá máa pọ̀ ìyìn àṣẹ yòókù gbogbo ṣe ń lọ màjẹ́kẹ́ máa gbọ́ ìjọ Monday yìí náà máa pè mí
I continue. But let me right here. Now I will create time to do with you. Tokubo. Now I will create time to do with you. Tokwe, láyé tokbo ga. Tokbo ga ka tokwe fi. Wa sadanu ni. Sogbo mi. Láyé tokbo ga ko tokbo fi. Wa sadanu ni. Olórí burúkú wo ló níwà burúkú tí ò dára wo ló lé àwọn ẹ̀sìn ìwọ orí burúkú òṣì tó ń ṣe tó pọ̀ jù ìwọ ló máa bọ́ síta tí wọ́n náà will be with you kíní kan ọmọ ní àwọn ọmọ ọlọ́mọ lára ìwọ dẹ̀ láyé ò bójú mu ayé ò bójú mu kò ta sánsán ayé ló wọ́ọ̀sì jù ìwọ ló wọ́ọ̀sì jù nínú gbogbo àwọn obìnrin gidi alálùbáríkà tí wọ́n ti mọ̀ rí níjọ́ tí mo pàdé ẹ àrígẹ́dẹ́dì mìíràn àmẹ́tú Esab0d I regret the day I met you to come back. Àṣàbí ọmọ fúyè kẹ́ máa bó sírìn. Tẹ́ bá wo orú ti ṣe èèyàn ní súnmọ́bìnrin láyé tó fi máa kú. Obìnrin aláyé bàjẹ́ ni ẹ́ táyé òde lè gbójú mu. Torí ìwà tó wù máa fẹ́ tiẹ̀ tọmọtọmọ ni. O tí kú ayé ti bàjẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n ò lè post báwọn yá àwọn eléyìí. Ṣùgbọ́n ayé ti bàjẹ́. Torí máa wí fún. Ìtí máa ṣe friendly. Wọ́n gan aṣá kúrò ó jẹ́ lọ́ra kó lọ tọ́kì ó lè lọ tọ́kì mọ̀ náà tó yẹ tọ́kì máa pa dànù ni torí kò síbi tó dé láyé yìí tó ní bàbẹ̀ jẹ́ Tókunbọ̀ is arm robber òun láyé ìbàjẹ́ jù she is the most useless woman on earth ẹ̀yin ọmọ alálùbáríkà obìnrin ẹ sá fún un ẹ̀yin tẹ́ bá ní ayé ẹ̀yin tẹ́ fẹ́ rí lò ẹ tètè jìnnà sí ẹ á dà fún gbogbo ẹ̀yin tẹ́ wà mí top up yẹn èyí tẹ́ fẹ́ ráyè yìí lò ẹ jìnnà sí Tókunbọ̀ ṣe tó bá dòwò pọ̀ bá Tókunbọ̀ dòwò pọ̀ káyé bàjẹ́ ní bá Tókunbọ̀ dòwò pọ̀ káyé dúdú bá Tókunbọ̀ gbẹmọ̀ràn papọ̀ káyé bàjẹ́ Tókunbọ̀ lè ròyìn bó ti máa bá yé ẹ̀jẹ̀ ló ń wá bó ti máa bá yé everybody jẹ́ ló ń wá àwọn ọmọ ẹ̀gbọ́n òjò lójú tó táwọn ẹ̀ bá jọ lójú ní atáyé ṣe. Odidi ọmọ kan ya wèrè ó sọnù orí mọ́dọ̀ladọ̀la odidi ọmọ láìṣe wúrẹ́ àgùntàn kan sọnù yẹn ń wá ó torí ẹ̀ yí padà wá ń ṣe wèrè ọdún pé báwọn èèyàn ń tẹ̀lé ó yẹ ká mọ̀ pé wèrè jámọ́ pa níwọ́ àwọn mẹ́kànbẹ́láyé ni ó ti fi gbèsè ayé wọn dájọ́ ọ̀rẹ́dì ó ti fi wọ́n ṣètùtù káwọn ọmọ ẹ̀ síta ìtò ń tewé tó tokó tó tẹpọ̀n tó sápáná wá jáde síta náà kó káwọn ọmọ ẹ̀ bọ́ síta they are your boss ẹni ò ká wọn ìwọ gan ẹni ò ká ẹ aṣọ ò lè ká ẹ sọ yẹ ẹni pé mo gbọ́ àwọn yẹn pé ẹ yípa lẹ́yìn Tókunbọ̀ ẹsẹ̀ padà 2012 ti fẹ́ pọ́dún mẹ́wàá tó ti ń bá yọ kálukú yín jẹ ọdún mẹ́wàá kó lọ́jọ́ orí yín. Ayé mọ́jọ̀kẹ́ Tókunbọ̀ wáyé yín jẹ́ mọ́ yí padà tó bá fún yín ní £1 wúrà tó fún yín yẹn owó gbókú lọ kárùn lọ ní ẹni tìtì Tókunbọ̀ fún yín ó máa fi báyé yín jẹ́ ní ẹgbẹ́ sọ á fún àwọn ọmọ ẹ̀ yẹn á ní ìfẹ́ ṣe kínní ó wá lè wọ àjọ tó ń dá bọ́lá lẹ́jọ́ sí àwọn ọmọ tó ń búyà àwọn tó ń bàbá wọn lọ́wọ́ àti pé òun tọrọ owó lọ́wọ́ wọn. Tókunbọ̀ now is a corporate beggar on social media. Who is a corporate beggar on social media? Tókunbọ̀ ọmọ fúyè káṣà gbẹmọ́bùfòrìn is the corporate beggar on social media begging for €100 after tó ti gbá yàwọn èèyàn jẹ́ tó ti gbá wọn lọ́tún gbá wọn lọ́sì. So Tókunbọ̀ ayé ò ní rójú ọ̀nà ò ní ráyè o èpè tó máa gbà títí tẹ́yẹ̀ tó máa rójú gúngún lélẹ́yìí. Lọ́lá pò tí ẹ̀ ní àbá wa Aláàfin of Ọ̀yọ́ tó ní àbá ẹ̀ láti títí àbá ẹ̀ fi gbẹ̀yìn mi tó tún dákẹ́ tó ń yín wọn ó tún báyé wọn jẹ́ lẹ́yìn tó ti kú tán ní lágbá Ọlọ́run ikú ẹ̀ ìgbẹ́ tó tún kú tán ayé àtúnwọ̀sì jù báyìí lọ torí ò láàánú èèyàn ìwọ ló máa fi kú yọ̀wọ̀n lọ máa fi ẹ́bì ti yọ̀yàn ó rówírè ròyìn rárá wo olífàyè ni mo fẹ́ wà yé o fẹ́ shopping tọ́ba bí abẹ́ ẹ̀dá àdúgbò èsì ló sì súnmọ́ àdúgbò náà máa bọ̀ wá bá mi mo ti bá rìn lọ mo fẹ́ máa sọ fún ẹ máa bọ̀ wá sí Lee Valley kó káwọn ẹ tó lè jẹ́ náà pé kó máa bọ̀ wá bẹ̀ pé àgàrà fi wà Lee Valley sí o kí lè tè pa yín kí lè tè dájọ́ fún yín tó bọ́ kí n jẹ́ kó yẹ pé gbangba làṣà tèmi ta
àṣà tèmi gbàgán tẹ̀tẹ̀ láàbọ̀ mo lè mi làlùjọ ní ènìyàn tó sùn lé tó bá ẹ̀dẹ́rù máa change òfin ìlú yìí ṣùgbọ́n máa change òfin ìlú àwọn kan wà ẹgbẹ́ tí ń bá rí wọn lẹ́ni wọ́n á di hospital ẹgbọ́ àwọn kan wà tí ń bá rí wọn lẹ́jọ́ ti tèmi wọ́n á di hospital I swear to God tá a bá di hospital mọ̀ rí wọn lẹ̀ àwọn kan wà tí ń bá rí wọn lọ́jọ́ ti tèmi lórí títì tí mo rí wọn wọ́n á fara gbàrú wẹ̀ ìtí wọ́n ṣe torí gbogbo tó kálukú wọn ṣe mo fi sórí fóònù mi ni tí n bá rí wọn sì báyìí wọ́n á dọ̀ sí tutù wọ́n á fa mi sí wọn lára ọ̀rọ̀ ẹ̀fẹ̀ kọ́ tó bá lè pààyànjọ yẹn àjọmẹ tó lè pààyànjọ náà tó bá lè gúngò ẹni tó bá ti ẹ̀kún tó bá wọ ẹ̀kọ́ ni kò wá tán àjọ proof ara wa sẹ́ẹ̀ ìjọ ìlú kálukú yín máa mọ̀ yìí pé gbogbo yín ti ṣiṣẹ́ ẹ ti ṣìwàwù Tókunbọ̀ ayé ẹ máa bàjẹ́ jù báyìí lọ lágbá ọlọ́ọ̀bọ ògo ló lágbó àwọn tó ti báyé wọn jẹ́ ayé ẹ bàjẹ́ jù báyìí lọ wo you know how many tó bá cost me all the way from city center to Leslie mo ní òní tó bá dé level kan òní báyé tó bá gbọ́ pé ó fẹ́ báyé yàn jẹ́ ọ̀kan tó bá táyé wá òní báyé yàn jẹ́ mọ́ tó bàráyé gbé nígbà tó kéré sówó ní kó báyé àwọn èèyàn jẹ́ ní Tókunbọ̀ inú mi ti ẹ̀dùn pé mo ní time lẹ́ni I been in your area for the past 3.5 hours or 4 hours inú mi dẹ̀ dùn pé ibikẹ́ yìí náà tó ti gbá wọn tó ti gba 30,000 ni mo wọ̀ yẹn wọ́n ní who are you mo ní you was my ex kó lè ní amrọ̀bà nígbà tó gba yín tó ló fún mi lóògùn kí n láwọ́ kí n fọ́ mi lò Esab0d wàá sọ bí tó ti mọ ẹ̀sà ọlọ́run ṣe picture ló wà ń bẹ̀ picture ló wà ń bẹ̀ Esab0d Tókunbọ̀ olè ẹ bá mi kígbe olè Tókunbọ̀ olè ẹ kígbe olè Tókunbọ̀ olè lé o Tókunbọ̀ apaniláyé jayé ni ẹ́ aláyé bàjẹ́ obìnrin ni ayé ò lè bójúmu o bẹ́ẹ̀ ló máa rí ọdún tá a wà yìí lọ́dún judgement jẹ́ 2022 is year of judgment Tókunbọ̀ àṣàbí ọmọ abóyè ọmọ afóyè kẹ́ ọmọ abósìrìn bó o ṣe rí iye ìṣe nígbà tí ẹ fẹ́ kú gbà tí mo wà rí iye nígbà tí ẹ wá gbà ní 80s bí ẹ ṣe rí nìyẹn iye ni the most oldest refugee in our land the oldest asylum seeker in our land is Esab0d eya Tókunbọ̀ only the oldest refugee asylum seeker in our land in the 80s. Ó gbèdé kò ní kọ́bọ̀ lórí ìfitọ́jú ẹ̀ ọ̀dà aláàmì millionaire fucking fake millionaire tọ́lọ́sọ ní àgbọn òkín tọrọ jẹ ọdẹ ní àgbọn òkín tọrọ jẹ ordinary millionaire ló pe rẹ̀ àníwọ̀ ní pennineer mi ṣe ìbílẹ̀ náà máa tọrọ jẹ máa tọrọ owó ni àbí èlò tí wàá ná ní Turkey gbogbo tó ń calculate náà 2000 plus tó ti ná wo ọdún tó lo oṣù tó lò ní Turkey náà gbogbo òkúta 2000 plus lówó tẹ ó rẹ̀ ní 5 takini kan no ẹ bá súnmọ́ ẹni ò ráyé wa o honestly that's why people must be very careful many people are living fake life many people they are living fake life mainly in this time around so a lot are very careful tó bá jẹ́ kọ́bọ̀ lẹ bá ní lọ́wọ́ ẹ kó tẹ́ yín lọ́rùn bó jẹ́ sísì lẹ bá ní lọ́wọ́ ẹ kó tẹ́ yín lọ́rùn ẹ wò mí ayé yìí ò le the more you take life so easy the more it will be easy for you Kọ́ni Esab0d how are you I'm just doing a live show you know life is too simple ṣùgbọ́n Tókunbọ̀ wọ́n báyé jẹ́ ọgbọ́run ṣe jẹ́ ní stop wọ́n báyé jẹ́ lọ bó o ti táyé ṣe gan ayé ẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ ní tọmọtọmọ tó o ti báyé jẹ́ sọ fún mi Wálé ẹjọ́ 26 abẹ́ náà wà Tina ẹjọ́ 24 abẹ́ náà wà wọ́n kàn sẹ́yìn náà pààyàn jọ sábẹ́ mọ́sẹ̀ lóyún náà pàjẹ́ lábẹ́ náà ni èyí tó yẹ first band rẹ̀ gbé síta different bàbá náà ni ìyá ń tẹ ewé ọmọ tó kó mo fi ní kó kọ́ àwọn ọmọ ẹ̀ síta tó gbé sí yẹn bá gbọ́n ó yẹ kó ti dì sóhun yẹn kó tó dọjọ́ ti tèmi tó ti ba kàrí ẹ̀jẹ̀ ó ti ba láìfẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ dì because òun wọ́n dasẹ́ Yorùbá
ó gbé Áfíríkà dáadáa ó gbọ́ Yorùbá tún lè pòwe bẹ́ẹ̀ kò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ẹ̀tẹ̀ ń bá jẹ́ àjẹ́ ń pariwo ẹ̀ síta pé ajẹmọ́jẹmọ́ ni kó tó jẹ mí ẹ bá ń mú o kó tó jẹ mí náà o ìyá ẹ̀ wọn bá yé àwọn èèyàn jẹ́ ṣọ́ọ̀ pín bọ́ bá yé àwọn èèyàn tán orí yín ló kù tó máa bọ́ sí ó wá lọ́mọ mi ní ẹjẹ́ ìṣe bá ṣe ẹjẹ́ ìṣe wọn bá ṣe wù mí ó dẹ̀ sí sáyé yín bó ṣe wù ú sí ẹ bọ́ ọ̀tàkẹ́ níyà mi Tòkunbọ̀ Àṣàbí Abọ́dẹrìn kẹ́ ẹ wo báwọn yẹn ṣe máa fi gbálẹ̀ tẹ́ máa kó lélẹ̀ yín lórí torí ẹ̀yin báyé jẹ́ ó ti bọ́ lẹ́fà àwọn kan jẹ́ so èyí náà dẹ̀ lè ní peace of mind tẹ́ fi máa wọlé sùn ẹ àdí kẹ́ ẹ tó ṣàbúrú sọmọ ọlọ́mọ ẹ fi gbóra yín wò Tòkunbọ̀ omi kò sọ́kẹ́tì tó fẹ́ lò fún ẹ jọ tí mo pàdé ẹ̀ láyé mi mo regret ẹ̀ Tòkunbọ̀ wọn fóyè kẹ́ ẹ̀wọ̀n rẹ̀ ará àdúgbò owó tó jí ní kẹ́ union owó tó jí ní kẹ́ union wàá san padà. You are one of the African fraudsters in this country. Esab0d Tòkunbọ̀ Àṣàbí Abọ́dẹrìn is one of the fraudsters in London that frauded them at the credit union last sleep. And there is now a breaking news that we have now made a new step how to deal with the asshole. Don't want to know lẹ́nu wọn lè báyé àwọn èèyàn jẹ́. Ṣùgbọ́n mo níbi tí mo dé yìí, mo capable láti deal pẹ̀lú yín bó tẹnutẹnu spiritually. Mo fẹ́ kó dá kankan Tòkunbọ̀. Mo fẹ́ kó gbẹ́bọ lọ sí Bergant yẹ again. Mo fẹ́ dán ẹ wò. Mo fẹ́ kó dán mi wò. Tòkunbọ̀ Àṣàbí. Mo fẹ́ kó bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ mo fẹ́ kó gbé pa àgbẹ̀ bọ́ lọ sí Bergant yẹ ẹ. Jẹ́ kó jọ́ ọ̀dìjìnà bó ṣe ń gbé ní o bó ṣe ń ṣe yẹn ni kò ṣe ṣe o. Má ṣe fake o. Kó gbé bọ́ bó ṣe ń gbé lọ. Má ṣe ìwé tó ń kà yẹn. Tó ń kà ìwé 7 book of Moses tó ń kà yẹn. Bó ṣe ń kà á tó ń gbé bọ́ lọ sí Bergant yẹn fẹ́ kó pa àgbẹ̀ lọ again. Kó wá rí pé Fóyèkẹ́ fún ẹ̀ ló máa pa kílẹ̀ tó mọ́. Torí lẹ́rùn Fóyèkẹ́ sunkún ni wọ́n àjọyọ̀ tó ẹ̀kẹ́ ọ̀run wọ. Wọ́n fún ẹ̀kẹ́kẹ́ fẹ́ pa gba àwọn ọmọbọ́dé ló bá yẹ wọn jẹ́ tán kó tó kú. Ntí yẹ ẹgbẹ́ bolówà ó lè wọ jáde. Torí ẹgbẹ́ ẹ sá fún ẹ ní pé àkókò bí ọmọ sọ̀sọ̀rọ̀ dáadáa. Ọmọ àwùsá ni wà tẹ́gbẹ́ ẹ̀jọ gírì kò ṣe ló bẹ́ẹ̀ rìn táyé máa bójú mu. Wọ́n fi wá wíta ìwí. Ọmọ ọlọ́mọ fi mọ́tò gba ọmọ ẹ ládùúgbò yẹn ó tún gbó lọ́wọ́ ọmọ yẹn 10,000 euro. Tún máa gbó lọ́wọ́ àwọn ọmọ ọ̀rẹ́ ọmọ ẹ Tòkunbọ̀. Ó ayé wá o. Ó rí ayé wá rárá. Ó dẹ̀ ń kúrò onírìṣà. Gaddafi ni o. Wọ́n fẹ́ pọ́ ọmọ wọn o. Wọ́n fẹ́ sí gbá o. So igbó ò lè rọrùn wọ̀. Gbogbo pé gboyin pátá. Ṣé mi tẹ́gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ mi? Ṣé mo jọ èpè yín ṣe lórí mi kò lè ṣe ẹ̀? Mo mọ̀ pé èmi Àjàní Ọ̀gín. Orí tẹ̀ ń wò yìí ní tí ó ti gbà. Ẹ ń bá pè é bábẹ̀ lọ ni. Ó máa bábẹ̀ lọ ni. Ìṣerú yín mọ́ ló máa nípa ẹ̀mí mọ́ láyé tí mi wá yìí. Tí n bá kú lè ní Ọlọ́run bo ògo ni. Torí ọkàn mi balẹ̀ bí tòótòló. Mo ti gbé nǹkan mi. Ọkàn mi balẹ̀ bí tòótòló. Bí n bá kú lè ní Ọlọ́run níṣẹ́ kì í sọ́mọ èèyàn kan mọ́ kì í ṣe ọmọ èèyàn kankan mọ́ṣẹ́ gbogbo ìgbà pé kó o tra ẹ̀ kó o gbìyànjú gbé bọ́ọ̀lù ègé lọ sí Bergant yá ẹ lálẹ́ yìí kó o dán mi wò Tòkunbọ̀ tún gbé bọ́ọ̀lù lọ sí Bergant yá ẹ kó wá rí i pé ó ti lè mú jẹ́ ó ti tán nìyẹn torí tó ṣe láìsí àwọn ọmọ yẹ àwọn ọmọ ẹ̀yìn tó pè mí wá lé 150 tán pè mí kí ìyá wọn lẹ o fi ìyá wọn lẹ o fi kíní kan lẹ o. Mo ní ìyá yín lórí ìrìnkúrìn tó bá dẹ̀ rí ìkúrìn wà lọ́dọ̀ fọwọ́ rẹ̀ fà á. Mo fi ní pé Gaddafi jóun ó yàtọ̀ sí Gaddafi sìn èmi gan jẹ ní tútù máa jẹ yíyan máa jẹ bíbọ̀. So Tòkunbọ̀ o ò ní bọ́m̀bẹ̀ lágbá Ọlọ́run bò ògo so ti gbọ́ o ò lè gbà kan ṣe kíni o ò lè bọ́m̀bẹ̀ ní agbá Ọlọ́run ọba mi ọba Èdùmàrè ó dẹ̀ ní bọ́m̀bẹ̀ lágbá Ọlọ́run ṣé ti gbọ́ kò ní gbà kan kíni kò ní gbà kan bọ́m̀bẹ̀
nítorí ẹjẹ́ kí wọ́n fún yín lónìí kí wọ́n máa lọ jàre torí pé ọ̀pọ̀ kágbọ̀n àtẹ̀gùn lásán ló ń gbé lọ màá tún rí yín mo kàn lọ sáyé discipline láti lọ jẹ́ ká mọ̀ ìpè Tòkunbọ̀ o lè ní o kàn jọ kan sá fún un ṣùgbọ́n ṣẹgbọ́ ẹ máa gbádùn Àyìnlá lọ Haruna ṣẹlẹ̀ ni so kò sí tó fẹ́ ṣẹlẹ̀ o kọ́lọ́n kó gbàdúrà òun kálukú wa Tòkunbọ̀ Àṣàbí ọmọ Fóyèkẹ́ dagboru aláyé bàjẹ́ ni ẹ́ nítorí ó ṣe sílẹ̀ làwọn ọlọ́mọ náà ṣe lọ́wọ́ sí i.